ó lágbára àwọn ọmọ ẹgbẹ́ National Union ní ìpínlẹ̀ Ògùn àwọn náà tó ti gbádé fún Oluomo ó ga o wọ́n ní Oluomo làwọn tò sí lẹ́yìn láti di national president ẹgbẹ́ àwọn ní Abuja nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ gbogbo ọ̀rọ̀ tí ìkànnì àwọn ọmọ ẹgbẹ́ National Union ní ìpínlẹ̀ Ògùn tóun náà tó ṣe lálàyé níbi tí wọ́n ti declare wípé Oluomo ni àwọn fẹ́ gẹ́gẹ́ bí national president ibẹ̀ náà ló tún ti ṣàlàyé wípé ọ̀rẹ́ òun ni Tafa Sego pé tí Tafa bá pè òun sí òde òun máa lọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rẹ́ bákan náà ọ̀gá náà sì ni àgbẹ̀dẹ tó jẹ́ current national president ló jẹ́ sí òun àmọ́ tàǹbà ní ta ló ń tò sí lẹ́yìn ta ni gbogbo ìpínlẹ̀ Ògùn ẹgbẹ́ National Union ní ìpínlẹ̀ Ògùn tó tò sí lẹ́yìn láti jẹ́ national president wọn lásìkò yìí wọ́n pé Oluomo làwọn gbádé fún ó lágbára ó yá ẹ jẹ́ ká jìjọ wo fọ́nrán ìka gbọ́ nǹkan tí àwọn ọmọ National Union ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ṣe lálàyé kẹ̀dẹ̀ máa fi ròyìn nípa ìsí comment. Ọjọ́ ọmọ wa rí bíi náà lórí akọ́tò sí ẹ̀mí ìpínlẹ̀ ọgbàgbọ́ ayé dà ní. Ẹlòmí àti ẹ̀pá lọ́dún lómi ti kágbẹ̀dẹ̀, ẹlòmí nígbà, ẹlòmí ní kò fẹ́ ti ṣe mọ́ ṣẹ́jú. MC for president. Yàrá àti for chairman, Ogun State chairman. MC for president. So gọ́fúnà tó fún wa lóúnjẹ ká tó gba iṣẹ́ ìṣèlú tó gbọ́ pé MC ni màá dìbò fún. Of national. Ẹ̀sà ní South West bí òṣìṣẹ́ àmà tó ń sọ́kọ̀ tẹ̀ sí rẹ̀ máa ṣàbọ̀ ara rẹ̀. Thank you. Òtọ́ ọ̀ma kò ní o. Torí pé ẹni fẹ́ jẹ president náà fi ní báńkì lórí union ní Ògùn àti Ondo. South West. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ láti bá wà ní sóòsì o. Jáṣọ yóò fi ti wá ní. Kò ní ráìbà. Wọ́n ló ń jẹ wá ní àlọ́ ṣe gan àwọn kan wá fún gbègbè. Wọ́n ṣe pé máa ń ṣọ lọ́pọ̀ ẹ̀ náà ẹni bí tẹ̀lé lórí. Ogbe Mori MC. Àìgbò Àbísọ̀yà for president NURTW Abuja Yaro Ogun State. No rival. Progress. A ti pín ìpàdé. Ilé olùdó Abuja ìmọ̀síkù. System tó wà nílẹ̀ kò là ń tẹ̀lé. Mo dẹ̀ ṣe nǹkan yẹn náà gbogbo wa. Àyíké àbáṣe pé bóyá pé gọ́ọ̀nà ní kí n tẹ̀lé sí. Àwọn kan máa yé wọn bí nígbà tí mo ń kọ́ tẹ́sán ṣe ṣọ́ọ̀gù yìí. Ṣàìlá lè lọ́rọ̀ tí mo wà nínú ọ̀sán ìrẹ́lẹ́ pé ṣàìlá wà bí. Ẹni sí fún wa ní ẹgbẹ́sí ìgbà tí wọ́n lọ gbà yẹn tó fi support race wa. Ìgbàlágbà yẹn kọ́kọ́ wà ní ṣe iṣẹ́ àmà ní ìgbéyà yàrá. Aláwọ̀ kan tó fún wa ní báyìí lọ. Àlọ́lé kí wọ́n jà lókè 30 million. System tó wà ní ẹgbọ́dọ̀ ṣe é ẹgbọ́dọ̀ ṣàfihàn sí ìwúrí. Ẹgbọ́dọ̀ fi ṣe lágbè ìyàwó máa jẹ́. Àwa kọ́lá máa dìtàmì bó ṣe máa ṣe ẹja kò lè gbójú kó sọ òtún méjì. Ogun State ayé náà Ogun State. Ogun State ló ń gbé bí. South West State a ní ipò láti kò fẹ́ tó máa di president tó wọ́n ti sóòtù president yẹn sí South West. Ọ̀rọ̀ sí wa kọ́ọ̀tù. After the court judgment wọ́n bá ti máa dùn gbogbo tèmi àti àwọn mẹ́rin dábàá kó mọ́ra gbogbo wa tálábà tẹ̀ka fún. MC. Ọ̀pọ̀lọpọ̀ Ayédáadé. tí wọ́n rí tí wọ́n ń sọ ẹ̀ máa tún rírú ẹ̀ sí o. Ibi tí bí bá ti rí àgbẹ̀dẹ̀ máa dọ́gba lẹ́kìn ní ọ̀gá mi lẹ́yìn. Ibi tí kò bá ti pè mí máa lọ ọ̀rẹ́ mi ní ìmùlẹ̀bí ní o. Mustapha Adékúnlé Mustapha Ismail tẹ̀gbẹ́ orúkọ ọlọ́dún ìjọba. Ó máa lọ bẹ́ẹ̀. Ó máa lọ bẹ́ẹ̀. Ẹ̀ka tí ó wà ní ẹ̀yìn ẹ̀fún presidency Musiliu Abisọ̀rẹ́ Oluomo lóṣooṣù Oluomo ayédáadé. Bàbá àbẹ̀bí. Ẹ̀jọ̀ kí bàbá ìbejì ló bá dé. Operational progress. Ilé yóò wọlé ìlú òyìnbó.
ó lágbára o ọ̀rọ̀ rí o ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu àwọn ọmọ National Union ní ìpínlẹ̀ Ògùn yìí wọ́n ní Olúọmọ náà ni àwọn náà gbadé fún làwọn dìbò fún ṣé ká wá sọ wípé ipò yìí ti ń ṣùọ̀ fún Olúọmọ náà ni àbí kí lè ro tiyín ẹ má bá mi jù sí comment ẹ má gbàgbé láti máa follow Digi Naija online tv lórí Facebook link tó wà ní comment section fídíò ó máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ má bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí ẹ má like kẹ́ẹ̀dẹ̀ má bá mi share fídíò kó máa lọ káàkiri lórí ayélujára ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.